ilé lábọ̀ sí mi ò pẹ́ dábọ̀ ẹ̀yà rẹ̀. Ó nílé máa bí máa parí kó àlejò òwe ló tó lọ ní ẹ̀yà rẹ̀. Ẹ̀yà rẹ̀ o, ilé làwọ̀ o, ilé lábọ̀ sí mi ò pẹ́ dábọ̀ ẹ̀yà darí wálé. Àjàgà ilé lálejò ẹ̀dábọ̀ ẹ̀yà darí wálé o. Ilé lábọ̀ sí mi ò pẹ́ dábọ̀ ẹ̀yà darí wálé. Tó bá ní ìjú tí ó wà lé lọ́dúnra rẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀dábọ̀ ẹ̀yà darí wálé. Àgbàdo tí ó wà lé lọ́dúnra rẹ̀ lẹ́fọ̀ ẹ̀dábọ̀ ẹ̀yà darí wálé. Ọlọ́mọdé tí ó wà lé lọ́dúnra rẹ̀ lọ́kùnrin rẹ̀ ẹ̀dábọ̀ ẹ̀yà darí wálé. Ọmọ tuntun tí ó wà lé lọ́dúnra rẹ̀ lọ́gbà tó rẹ̀ ẹ̀dábọ̀ ẹ̀yà darí wálé. Wọ́n lọ sáyé kò ní gbé wa lọ́wọ́ lọ. Àmàlà Fúlàní ó ti gbé wa lórí bí ọmọ pa. Láyé ọjọ́ sí ṣe bí gbọ́mọgbọ́mọ là á gbọ́. Ó sì wájú gbé bàbá kó ní ibi ọba. Ọmọ kárelére gbẹ̀lẹ́kẹ̀tẹ́ tí bára rẹ̀ sàánú ọmọ wọlé òbúpo tí yọmọdé lára. Ẹni àlóbìnrin lójú àgbà ni wọ́n fi sẹ́nu. Fènìṣẹ́po mú ò fènìṣẹ́po ní bára rẹ̀ sàánú ọmọ gbọ́ọ̀ ọmọ gbọ̀ọ́ ọmọ gbọ̀ngàn tí yọ kìtì lẹ́yìn òru. Ẹsẹ̀ bọ̀rọ̀ lẹ̀ yóò rẹ̀ jáde àti wálé. Gbogbo ọba aládé o. Ẹ dákọ̀ ẹ̀. Ọ̀dọ́ ń bẹ nílé ìran bàbá wọn ò jẹ́ sẹ́sí mọ́dá ó sì ń bẹ lẹ́yìn kùlé ìran bàbá mi ò jẹ́ sẹ́sí mọ́sì. Èmẹ́la káwọn mọ́lẹ́mọ́jẹ̀bí wọn fi gbogbo ọ̀rọ̀ ṣe mo gbà. Gbogbo ẹ̀yẹ ẹgbẹ́ mi ẹ dákọ̀ ìdarí wálé o. Àbúrò yín fẹ́ pé iṣẹ́ kéjọ ọ̀rọ̀ ṣùgbọ́n ni. Gbogbo ẹ̀yẹ ọ̀rẹ́ mi ẹ dákọ̀ ìjájọ. Èdùmàrè lọ́dẹ̀ mi ní fìlà ìmà ó rọ́ mi láṣọ ọgbọ́n bùbá làákà ìmọ̀ ìbọrùn afẹ́fẹ́ ọgbọ́n òun tó yé ni mò ń mí sí mú Prince David Ọmọ́táyọ̀ ẹ̀ka àlẹ́mbẹ̀. Àkànbí omi òye ni mò ń mu láti inú kòkó odù ńlá bí kanakana mẹ́bà yẹ́yin lálẹ́ di ọ̀run ilé ayé ni ó ti gbọmọ mo di ọ̀kẹ́ kàràkẹ́ kòró tí sọ́níyọ̀ ní jìnnìjìnnì afásìmí Abdulaziz aláwọ̀ sálẹ̀ bẹ̀kún marahaba. Ashek Zakaria Ọlámilékan yìí náà ẹ̀ka àlẹ́mbẹ̀. Pọfẹ́sọ̀ Bọ́rọ̀ Dẹ́ngá ọlọ́lọ́dẹ lọ sí iṣẹ́ ìwádìí ọ̀gbọ́n mi rò nàgbà. Orí bàbá fún wèrè wípé kó láǹfààní wípé kó sìnkú ìyá rẹ̀ yóò sòkú jẹ. Ẹ̀dá wá bá wọ̀ sùn nínú òògùn níbo làwọn ayé lọ́gán. Bàbá wo gbogbo àwọn agitators yìí níran wọ́n sì bà gbogbo ilé tí wọ́n ti ń kọ́ táwọn kan jìyà wọ́n sì láǹfààní wọ́n sì dáwó. Wọ́n yí wọ́n ní ìbàdí àbí kí wọ́n bẹ́ wọn lára. Orí àwọn kan ló jìyà ni wọ́n ṣíwájú ogun tí wọ́n jìyà tí wọ́n lè sùn tí wọ́n lè wo. Orí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n láǹfààní tí wọ́n ṣe agitators they are ignorant of what they are doing. Wọ́n lè sọ àsopin bá àwọn ìyá lé wọn ò lè pẹ́ lọ́jà. Orí a kì í dàgbà sí ohun tí a bá mọ̀ ọgbọ́n orí kọ́ làgbà. Orí ọgbọ́n orí sì kọ́ lọ́gbọ́n. It is Almighty God that bestows knowledge and wisdom on whosoever he wants. Ẹni tó bá wu Ọlọ́run ni ó fún nímọ̀ àti òye. Èèyàn ó sì dàgbà sí ohun tí a bá mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn agitators wọ́n ń ṣe nǹkan tí wọ́n ò mọ̀. Wọ́n lóye ń parẹ́ wọn ò sì farabalẹ̀ láti kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀. Àwọn kan ní bandits níbo ni wọ́n dúró sí. To whomsoever it may concern, gbogbo ẹni tó bá wù kó lè jẹ́nu yín tọrọ mi bá tabà lọ túbẹ̀ ṣe ni. Orí mo kí Dr. Seaward mufti gbogbo alágbo ilẹ̀ Yorùbá káfàtà ẹ̀ka àlẹ́mbẹ̀. Ọmọ Yorùbá ń bọ́ sàfòfin máa bọ̀ wálé ilé lábọ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ yín bá fà lábàtà lẹ́yọ́ bẹ́ẹ̀ tí omi lẹ́rò bóyá mú kú ni ọ̀pọ̀lọpọ̀ ló di agitators ọ̀sán gangan tá ń bẹ̀yìn iṣẹ́ ibo ló ti mọ̀ bí wọ́n ṣe ń ṣe ká máa ṣépè ká máa búyàn orí gbogbo ẹni bá fẹ́ láǹfààní tó fẹ́ tàn yẹn wọ́n bì kan ọ̀rọ̀ dúdùn ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ àpọ́nlé ọ̀rọ̀ iyì ọ̀rọ̀ ẹ̀yẹ lẹ́ẹ̀sọ fún wọn ní gbogbo èèyàn fi wò pé bíbà yìí ṣe wọ̀. Àgùntàn lórí àwọn bíbí. Ewúrẹ́ wa polówó ṣe àgùntàn lórí àwọn
ọ̀pọ̀lọpọ̀ máa sọ̀rọ̀ bí ẹni tọkọ̀ jálẹ̀ tó yẹ kí wọ́n lọ sọ sáró ọ̀pọ̀lọpọ̀ lanu yóò sì pàdé ẹ mọ̀ rò pé sọ̀rọ̀ ló ń sọ yìí àmọ́ mo wá wo ọ̀pọ̀lọpọ̀ wọn mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ ní the correction. wọ́n jí wọn ń gbé wọn gbowó dùrù lọ́wọ́ ẹ̀ yára lé. ẹlòmí ò mú ẹgbẹ́ bàbá rẹ̀ yóò mọ fọkùrọ̀ yálàyà ẹgbẹ́ bàbá rẹ̀ yóò sì ló agitate ṣé wọ́n ti ní pé you are ignorant you are non-entity you are mediocre òpònú lélẹ́yìí sẹ́ni tí wọ́n ṣàgbẹnusọ fáwọn tí wọ́n díje orílẹ̀-èdè tuntun lélẹ́yìí. ẹ jẹ́ kó ní kálukú dọ́mẹ̀ fúlọ́múlọ́gọ́dẹ̀ yára lé. ẹlòmí ò sọ̀rọ̀ ẹ sì wò pé ṣé wọn náà tún prógrámù rẹ gbọ́ ni báwo ló ṣe ń sọ̀rọ̀ bí ẹni tó ti mu gọ́ọ̀mù àbẹ́ ẹni tó ti mu kódìní báyìí kí ló dé tó ń lanu tó ń pàdé ọ̀pọ̀lọpọ̀ ẹ sì máa ṣépè èpè tẹ́ ń ṣẹ́yìn ọmọ ìyá rẹ lọ́ọ́ ṣépè fún un. Bàmí ọ̀jájá ẹ̀ńdàpọ̀ ìyáre lé o ẹ̀bẹ̀ lábẹ̀ yẹn ẹ̀ńdàpọ̀ ìyáre lé. orí ìrẹ́ni tọ́nà ká kan sọ́mọ làkejì mẹ́sàn-án ni tolúwa rẹ̀ kí ló dé why defaming why spoiling our names why causing each other lórí wípé à ń sọ fáwọn èèyàn pé báyìí nìkan báyìí nìkan báyìí ìhun kọ́ ni ó jẹ́ délẹ̀ lérí ká ṣépè ká ní viewers kọ́ orí ọ̀pọ̀lọpọ̀ tó wù ọ́ ẹ̀sìn ni wọ́n wò lára rẹ pé orí èpè ló ń ṣe that doesn't determine who you are orí people see who you are before they listen to whatever you have to say wọ́n wù ọ́ gẹ́gẹ́ bí ipò orí elépè dídìrín. ẹ̀sà kílẹ̀ ẹ̀dàpọ̀ ìyáre lé o. orí ẹni tó láǹfààní tó borúkọ rẹ̀ jẹ́ lónìí nítorí monetize page rẹ̀ kí wọ́n lè wá wọ̀ owó tó gbà bẹ̀ bó bá dọdún alẹ́ owó yóò padà béèrè nítorí ẹnìkan lọ sọ̀rọ̀ bànújẹ́ sí tínú rẹ̀ bàjẹ́ inú rẹ̀ tó bàjẹ́ ìwọ náà lọ mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ tínú tiẹ̀ náà bàjẹ́. ọba wa níjàsá ìjáre lé o fúra ìwọ ọmọ olóbi ká jásòwò ẹ̀ járe lé. orí àti ẹ̀wà dákẹ́ jẹ́jẹ́ àwọn wo gbogbo yín níran oníkálùkù wọn fọ́n tatata oníkálùkù ń pàtàkì ara rẹ̀ oníkálùkù náà wá sọra rẹ̀ di warrior orí Facebook wọ́n sọra wọn di warrior àwọn agitators you are not warrior àwọn èèyàn wọ̀ bí wèrè ni. mo bá bá kí gbogbo ẹ̀yà ní sẹ́kọ̀sì pátápátá. ẹ̀jẹ̀ fẹ́ràn ṣiṣẹ́ lọ. a ó padà débilẹ̀ lérí pátápátá gbogbo wa. kò yí kí ọmọ kú sẹ́ ọ̀kú sẹ́ kí. Tẹ́ni ọmọ ológo ọmọ kú sẹ́ o. orí lábẹ́ pàtàkì àtàǹfààní àtòdodo ọ̀rọ̀ gbogbo yẹn láǹfààní ẹja bára wa sòótọ́ ọ̀rọ̀ ká láǹfààní ká bára wa sòótọ́ ọ̀rọ̀ gidi bá a bá gborílẹ̀-èdè yìí tán ẹni ẹ bá bàbá rẹ̀ lórúkọ jẹ́ inú rẹ̀ ò lè dùn sí ọ. ọgbọ̀rọ̀ náà tí wọ́n mọ̀ ń sáré sí ló kíro àpàdárò àti gbogbo. orí ẹni bá fẹ́ fúnni lóúnjẹ tí ò tójúlẹ̀ tí ò tọ́ yàyà lẹ̀ ayé akóúnjẹ rẹ̀ tí wọ́n láwọn ò jẹ́. pẹ̀lú lẹ́rù. àmọ́ kò sí regulatory tá a ti regulate ara wa láti jẹ́ káwọn pé àwọn ẹni báyìí ni kó máa sọ̀rọ̀ àwọn ẹni báyìí ni kó máa sọ̀rọ̀ àwọn ẹni báyìí oníkálùkù náà láwọn wípé òun náà fẹ́ sọ̀rọ̀ without having any good information without coming on air to deliver a good speech kò sọ̀rọ̀ ìjìnlẹ̀ kan lẹ́nu rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nù wọn bí ẹranko bí dìdìrìn wọ́n sọ̀rọ̀ báyìí ó sì wò pé kí ló ń sọ yìí sọ̀rọ̀ ní gbòòrò ẹnu nígbà téèyàn bá láǹfààní tó tanná sójú báyìí tí ń sọ pé àwọn lọ sunlé ọba o àwọn àwo ni wọ́n á fẹ́ jáde nílé yín lórí orí àkọ́kọ́ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ agitate yìí Àkànbí ló sọ̀rọ̀ lára àwọn tó jẹ́ ìpìlẹ̀ Yorùbá Nation ni mo wà nítorí ọjọ́ tí Yorùbá Nation ó bẹ̀rẹ̀ àwọn àkànlá jókòó sínú yàrá tá bẹ̀rẹ̀ rẹ̀ tá ṣe mítìnì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín dé bá nú àárín ni tí n bá ní authority ní mí bẹ̀ mi ò sì wí. wá ní lábẹ́ ọ̀rọ̀ tèmi láǹfààní tí mo fẹ́ bọ́ pọ̀lọpọ̀ yín obìnrin yìí sọ. àkọ́kọ́ bàbá Olùgbẹ̀dú àti bàbá Gbàgede Ìmọ̀
gbàgede ìmọ̀ ọlọ́run step aside. Àwa wò yẹ́bẹ́yẹ́bẹ́ pé kí ló dé tí bàbá gbàgede ìmọ̀ ọlọ́run step aside. Wọ́n ní ṣóyẹ kó rí bẹ́ẹ̀ ó bú àwọn bí ẹni ńlá yín. Ẹ wá bá mi pé ṣóyẹ kó rí bẹ́ẹ̀ yẹn. Obìnrin tó bá láǹfààní tó lọ́kọ tí pàṣẹ fún nínú ilé. Tó ní baálé ilé a máa sọ̀rọ̀ sí baálé ilé ṣàkúṣàkú. That determines the character, the kind of person you are. Obìnrin a máa ní ojútì. Obìnrin a sì ní àpọ́nlé. Gbogbo obìnrin tó bá ti lè sọ̀rọ̀ sọ́kọ lọ́kọ ẹ ti mọ̀ wípé kò ní baálé ilé àbí kó jẹ́ pé òun ló ń baálé ilé tó ṣe pé ọkọ rẹ̀ ní ṣe bí ìyàwó. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ọjọ́ wo ló dé? Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ò ní mọ̀ nípa nǹkan tẹ́ ń ṣe. Kìí ṣe pé kábúyàn lèèyàn ọ̀la yóò fi wò pé òun ṣiṣẹ́. Ẹni tó bá láǹfààní tó járáwọ̀ èèyàn kan lónìí mọ̀ pé èèyàn kan ló járáwọ̀ tiẹ̀ náà lọ́la o. Àwa ń fi òmùgọ̀ afọ́jú wa fa afọ́jú pọ̀ pa. Ẹ wá ń fi òmùgọ̀ darí ayé ẹlẹ́ṣayé. Ẹ ń fi òmùgọ̀ àti dìdìrìn ẹ fi ń ṣètò. Ètò tí ayé ò ní gbọ́ kí wọ́n tún gbọ́dọ̀ kejì. Làákàyà tó yẹ wo lẹ́fẹ́ jẹ́ káwọn èèyàn orí kọ́. Lábẹ́ bó tilẹ̀ wù kó rí. Ẹni ò gbúdọ̀ láǹfààní kó mú bàbá oníbàbá kó gbaṣọ lára rẹ̀ ní òwò. Bàbá wí tán. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ń dá ọrùn àwọn èèyàn kan lẹ́ ń dá sí. Bí wọn bá sọ wípé olóyè Sunday Igboho ló ránṣẹ́ wọ́n ní bàbá Bàjí Akíntóyè àbí kí wọ́n ní ìyàwó onítìrí. Most of you are gullible, are ignorant of what you are doing. Àkọ́kọ́ presentation yín owó. Àmọ́ èmi ò wọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín kìí ṣègbéraga nítorí kò sí information tó o fẹ́ fún mi tí mi ò ní gbọ́ láti source. Ẹ wá sọ kíní ọ̀hún di fracas. You are attacking each other. Bẹ́lẹ̀ bá attack eléyìí lónìí, eléyìí attack eléyìí lọ́la. Orí burúkú lẹ fi ń ṣayọ̀ ọ̀yọ̀. Ibi tá ń lọ ẹ̀gún pọ̀ lọ́nà. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ti gbẹ́sẹ̀ nínú ẹ̀gún. Ẹni tí ń bẹ wájú yín tó yẹ kẹjọ máa fi ẹ̀mí ara yín rìnlẹ̀ ńlẹ̀ kó mọ́ wájú. Àwọn tẹ́jọ wà láàrin ẹ̀gún tó yẹ kẹjọ máa wò pé mo lẹ̀gún ò ti ní gún wa. Ẹ wá lẹ́kọ̀ọ́ mọ́ra yín láàrin ẹ̀gún. Ẹ mọ̀ pé gbogbo yín lẹ́ padà ṣubú sínú ẹ̀gún. That is why I don't associate myself with any one of you. Tí n bá ti rí pé àgọ́ wà lára rẹ, I will just leave you on your own. Never you argue with stupid people. They will use their own ignorance and non-entity thinking to drag you down to their own standard. Má bá òpònú èèyàn ṣe fa ọ̀rọ̀ nítorí ẹni tí wèrè gba búrẹ́dì lọ́wọ́ ẹni tó ń lé wèrè tó ń bá du búrẹ́dì àwọn èèyàn jọ kó yín mọ́ wèrè ni. Ẹ̀yin lẹ jẹ́ káyé wò wá gẹ́gẹ́ bíi pé dídìrì làwọn eléyìí òpònú làwọn eléyìí elépè làwọn eléyìí òmùgọ̀ làwọn eléyìí. Ẹ̀yin lẹ jẹ́ káyé kó wa pọ̀. Ayé ò wá mọ òté wọn ò mọ̀lé wọn mẹ́ni tó ní làákàyà tẹni tó lọ́gbọ́n nù wa mọ́. Wọn mẹ́ni tó yẹ kí wọ́n láǹfààní kí wọ́n wo ṣó rẹ̀ pé lè ní ó sòtítọ́. Wọn mẹ́ni tó yẹ kí wọ́n dúró tì yí pé ọ̀nà wo làátọ̀. Èyí tí ọ̀bá mọ láǹfààní kó béèrè owó pàwọn fẹ́ àrẹ́jì kínní kan.
ẹ gbowó lọ́wọ́ àwọn èèyàn wá mú yín lólè. Ẹ mislead àwọn èèyàn, ẹ kọ́ payà bẹ́ẹ̀ lómi débi pé mo rẹ́ni tó ní BP lórí pé yẹ Ìgbòho láwọn àkọlé tí dẹ́rù bàyàn. Bí àṣírí Ìgbòho ti tú ó, àṣírí Ìgbòho wo ló wà lọ́wọ́ rẹ tó tú? Mélòó nu yín ẹlòmíì ò gán ní ẹlẹ́ẹ̀mejì rí? Àṣírí wo ló wà lọ́dọ̀ rẹ tó wà lọ́wọ́ rẹ sọ́dọ̀ Ìgbòho tó tú? Lórí wípé marketing strategy, you want to draw people to your line to come and watch you. That is obvious. Yay! What if àwọn tí wọ́n fẹ́ pa Ìgbòho ti dé o? Is that a topic? Topic yìí gbọ́dọ̀ jẹ́ wípé what are the principles and guidelines to achieve a nation? That is the first topic. What are the benefits of having your own nation? That is topic. What are the aims and objectives after requiring the nation? Who are our great heroes? Àwọn wo lakọni wa? Àwọn tó yẹ kó jẹ́ topic nìyẹn. Kìí ṣe wípé hashtag Bàbá Akíntóyè, hashtag Ìyá Onítìrí, hashtag Sunday Igboho all the time. You don't have anything meaningful people want to benefit. And you call yourself agitators. What are you agitating? You are agitating for your show. You are agitating for your pocket. You are agitating for fame. You are agitating for publicity. That is not agitator. Agitator come for people to know where you are ending to. Agitator, you are the spoken person for people to know the advantage of having a good nation. Uncle Marcus, ẹ ń ṣe mí, mo kàn wò yín rán ni. These things, àmọ́ ìdí tẹ̀mí òfìfẹ́ sọ̀rọ̀ ni wípé wọ́n lábúrò rẹ̀, àbọ̀mọ rẹ̀, àbọ̀mọ ìyá rẹ̀ ló ń sọ báyìí, lèmi fi mọ́ wọ́pọ̀lọpọ̀ yìí. You are not doing it the right way. Mandela doesn't take freedom the way you want to collect a nation by abusing. Tinubu has his own aims and objectives. Leave Tinubu aside. Èèyàn méjì tó bá fẹ́ fẹ́yàwó. Ìwọ lọ bá obìnrin yìí ó sọ̀rọ̀ tó dùn ni kò dìgbà tó bá bẹ́ni kejì jẹ́. Kára yóò tó mọ̀ wípé èèyàn gidi ni ọ́. Ọ̀rọ̀ dúdùn, women fall in love by what they hear. That is why they text. You are the sugar in my tea, you are the butter in my bread. You are ọ̀rọ̀ dúdùn lẹ́ sọ fáwọn èèyàn ni wọ́n fi join nation yìí. Kìí ṣe pé káwa mú headline, káwa ní Aláàfin Ọ̀yọ́ o, ọba ìkà. No. Let me tell you the kind of truth. Òdodo ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ àwọn ọba yìí wọ́n lè come out openly to say they support you or they support us. Let me put it that way. Ìdí àti túmọ̀ ni wípé wọ́n fún wọn ní certificate of office ni. If they should come out buoyantly and support you outside, they are gone. They will collect the certificate of office from them. Ìwọ wá fi ṣírò bàbá rẹ wò kí bàbá rẹ jọba aládé kí wọ́n wá sọ di ọba àná.
a mọ̀ wípé gbogbo ọlọ́lọ́ ní fẹ́ jẹ́ kọ́lá bọ́ lọ́wọ́ wọn. À ń bọ̀ nílẹ̀ ayé ń ṣe kábíyèsí, à ń bọ̀ lọ́nà ayé ń ṣe sàdákàtà. Ipò tá a fẹ́ láyé náà ni kò sẹ́ni tí mọ́dàlá òwú bọ́ba kan ò bá wá bọ́ta kó sọ báyìí lórí ọ̀rọ̀ yín, ìyẹn ò ní báwọn náà mọ̀ wípé orílẹ̀-èdè tuntun ihun tó dání, ìyẹn ò ní kẹ́ ẹ máa gbé wọn ṣépè. Gbogbo ọba lẹ sọ di wọn ò táyín. Wọ́n á lè máa mú fídíò wá ní ìsìn wípé wọ́n bú ọba o, kí wọ́n wá rí fídíò mi kan tí mo ti bú ọba. No. Ohun tẹ́ ẹ lè rí nínú fídíò mi náà ni analysis lórí ọ̀rọ̀ ọba Olúwo. Síbẹ̀síbẹ̀ mi ò bú wípé nǹkan báyìí nǹkan báyìí kábíyèsí, nǹkan báyìí nǹkan báyìí, kìí ṣe pé wọ́n wà lanu gbàgà wọ́n wà ní ọba alágbádá o. Mo rò pé orí ti yí, mo rò pé orí ti dàrú. Wọ́n èé sọ bẹ́ẹ̀ fọba aládé. A jẹ́ pé ọmọ lẹ́lẹ̀ ní ìwọ náà èso ọmọ lọ́lá. Ọmọ tí wọ́n bá fọlá tó yóò mọ iyọ̀ ọlá. Èèyàn tí ọ̀bá rọ́lá rí ní sọmọ rẹ̀ lọ́lá níyọnu. Ẹni tí wọ́n bá fọlá tó ọlá ò ní pẹ̀kun ni wọ́n sọmọ. Àmọ́ pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wò yín tí wọ́n lù yín lọ́gùn ẹnu wọ́n ń tàn yín nì. Bàbá ní ò bá ya lọ́rùn tó bá ya lẹ́bù ńkọ́ níbo lọ fẹ́ kọjú sí lọ́la. Lórí Agitators yìí ẹlòmíì ti dọ̀tá ayérayé àwọn èèyàn tó ṣe pé gbogbo àwọn olóṣèlú àdúgbò rẹ̀ lè lẹ́ lóko. Ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ oúnjẹ ni. Ẹ̀bà ló wè mí jẹ, àmàlà ló wè mí jẹ. Ọ̀wá ní sọ pé gbogbo ẹni bá jẹ̀bà kò ní dáa fún gbogbo ẹni bá jẹ̀bà, kò ní dáa fún gbogbo ẹni bá jàmàlà. Ọlọ́pàá èwo tèpè. Ìwọ náà mọ̀ sọ fún wa wípé béèyàn bá rí gàrí lẹ́bú tó bá fẹ́ jẹ̀bà kò ní ní kókó gàrí lẹ́bú da fẹ́ bà. Ó rí níbi ọ̀rọ̀ dúdùn tó bá sọ ẹni tó fẹ́ jàmọ̀ lọ́wọ́ pé ok bá a kọ díẹ̀ jẹ́ kémi náà jẹ díẹ̀. Ọ̀rọ̀ lẹ́sọ̀ wá gbà kàrà wá gbà dùndún lọkùnrin fi ń tóbìnrin fẹ́. Àmọ́ pọ̀lọpọ̀ wa aláàkì nǹkan tí wọ́n pè ní intelligence. Intelligence ọ̀pọ̀lọpọ̀ wa ó ṣe kíni, ó kéré, kò kójú òṣùwọ̀n. Ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ wa sọ kíní ìdí wípé do or die bọ́ọ̀ bá ti support Yorùbá nation ikú lè rí èṣe. Kí wá la fẹ́ fi wá yàtọ̀ sí ìjọ militant. Ẹ má jẹ́ aṣọ kíní ìdí ipob tó yẹ pé gbogbo ẹni tí ọba ti support wọn lè dáná sun. No. Yorùbá a ní orírun a sì ní làákàyè a ní ọgbọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá búyàn yìí ọwọ́ àwọn obìnrin tí wọ́n ń pera wọn Agitators ní ti wá aráwọ̀ ọkùnrin mi náà ń bẹ o. You want to agitate, you are coming on air with ordinary stomach without putting on clothes. Are you a hooligan? Are you broadcasting for a garage? Hey, bàbá mi ọ̀kan lọ́mọ ìkan kò ní ṣàlàáfíà yín. Forward ever, backward never. Whoever that look down at you will surely come back and meet you at the great top. Ṣé odò ẹran lọ wà tó fẹ́ jẹ́ kí ẹ̀jẹ̀ yí ọ láṣọ ni? Ọ̀rí gbogbo ohun tá à ń ṣe yìí ignorance ni wọ́n ń pè àìmọ̀kan. Ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ olóṣèlú ni. PDP tó bá fẹ́ gbẹ̀bùn lọ́wọ́ rẹ ọ̀rọ̀ dúdùn ni ó sọ. Bẹ́ẹ̀ náà ni tí APC ọba gbẹ̀bùn lọ́wọ́ rẹ ọ̀rọ̀ dúdùn ni ó sọ. Ìyá mi
alájà Kìfáyà nǹkan kò ní ṣe yín àjòlẹ́wà orí òjẹ́ lórí oko kó wá sílé àyúrò àyúbọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́lẹsẹ̀ ẹ̀tẹ̀nà àwọn kan wà tí mo bá ń ṣètò tí mo bá rí wọn lórí ètò mo gbọ́dọ̀ fún wọn ní acknowledgement nítorí Ọlọ́run kí wọn ẹni tọ́lọ́run bá wá kí tọ́ ọ̀bá ti kí wọn ló dẹni yẹpẹrẹ ẹ jẹ́ wá sọ ta lẹni Ọlọ́run who is a man of God. àwọn àyànfẹ́ kan wà wọ́n bá wọn forí gbárí ayé rí ó padà bàjẹ́ gbogbo ẹni abárí kọ́là abú president Oríyọmí fans club Alhaji Lukman ọmọ Azat yọ ọmọ dá sí Ọlọ́run òní jẹ́ ó bàjẹ́ ètò yìí mọ̀ gbé àwọn èèyàn mi lálẹ́ yìí orí tó o bá rí fọgànáísà kan ládùúgbò rẹ ọ̀tọ̀ ní ẹni tó ń jíṣẹ́ Ọlọ́run ọ̀tọ̀ lẹ́ni Ọlọ́run orí ẹni tó ń ṣe gospel tó ń preach kiri ó ń jíṣẹ́ Ọlọ́run ni kì í túmọ̀ sí pé ní Ọlọ́run gbogbo àáfàá tó rí tó ní bara'uzu billahi minash shaitani rajim qala rasulullah Ọlọ́run sọ wípé ànábì sọ wípé kò sọ́dẹ ní Ọlọ́run àmọ́ pọ̀lọpọ̀ asọ́di ẹni Ọlọ́run látàrí pé ó ń jíṣẹ́ Ọlọ́run táwa lẹni Ọlọ́run tó ọba tí lẹ́yìn kan tó yẹ pé láàárín gbogbo ogúnlọ́gbọ̀ àwọn èèyàn ó hàn má kọsẹ̀ lára rẹ̀ kó má bàa ya wìrì. nítorí ogúnlọ́gbọ̀ èèyàn ló wà nú ayé àmì kan lọ́lọ́run fi sí lára tó fi là tó fi lùyọ láàárín gbogbo àwọn èèyàn bọ́bá jẹ́ fọganáísà ni láàárín gbogbo fọganáísà tó wà ní Kétu ó wá jẹ́ pòun ni mọ́tò ó tò sọ́dọ̀ rẹ̀ Ọlọ́run wà lára rẹ̀ ni iṣẹ́ tó gbé Jésù tó sọ́dẹ̀yàn abipẹ̀ lóyún ẹ̀mí mímọ́ ni iṣẹ́ tá a parí sí lára ni òun kọ́ ló sọ́ra rẹ̀ níbẹ̀ ó gẹ̀ẹ́tì ó wá rí prophet Muhammad àti rán gbogbo òjíṣẹ́ kan wá tẹ́lẹ̀ àwa la sọ di ààyò ó rí ẹni tó bá ti wá jáde Ọlọ́run a kì í bú wọn gbogbo àwọn ọba aládé yẹn ààyò kan ni wọ́n nítorí àwọn èèyàn kan ni wọ́n jọ dupò Ọlọ́run ló sọ pé eléyìí ni mo fàyọnu wọn ààyò ni Ọlọ́run ló mú láàyò màá wá kàwọn ààyò kan tí wọ́n wà nílẹ̀ Yorùbá ó fẹ́ ààyò la dá wọn. Chief Sunday Igboho ààyò Ọlọ́run kan ní tọ́lọ́run dálé kan ẹni tí ò láǹfààní kó jáde ní olówó tá a wá ní kórúkọ rẹ̀ hàn kárí ayé ààyò kan ní. Ó rí Tinubu yìí ààyò Ọlọ́run kan ní nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ṣe gómìnà níjọ́ tí wọ́n ṣe gómìnà lórúkọ wọn parẹ́ mọ́nú ayé àgbò wọn mọ́ ààyò kan ní. Ó rí kí lórúkọ rẹ̀ MC ààyò kan ní gbogbo ẹni tí wọ́n jọ sọmọ ọ̀tá lánàá wọ́n ti pọ̀pọ̀lọpọ̀ sóṣòdì Ọlọ́run ló ń yọ ló ń kó yọ ó wàá mọ̀ pé Ọlọ́run nífẹ̀ẹ́ lè ẹ fi ilẹ̀ ó máa ṣe o kò máa ṣe o máa fòun àtọlọ́run lẹ̀ kìí ṣe pé kẹ wá bọ́ síbẹ̀ pé yéè kíní kan ìwọ máa ṣe tiẹ̀ lọ ìnà sáyà kòmùlà ṣàtà Ọlọ́run ni ó ṣèdájọ́ àdìsí ni àlùbírù la yabunan gbogbo tẹ́jà bá ṣe ni ò ní gbé ó ṣe dá kò ṣe dá Ọlọ́run ló tì lẹ́yìn. mímọ̀ lè máa ṣí ń ta kàmọ́ tadínú Sudan ohun tó o bá ṣe ọ́ padà gbẹ̀san rẹ̀ ẹ fi oníkálukú lẹ̀ ìwọ máa ṣe tiẹ̀ lọ bọ́lọ́run ṣe ràn. àwa wo gbogbo èèyàn agitators yìí ẹlòmíì agboolé wọn ò dùn wò ó sì bú bàbá ẹlòmíì débi wípé yóò mọ̀ wípé ṣáyé bàbá òun ló wá di káìtì yìí.
kò sẹ́ni tí wọ́n bú pọ̀rípọ̀rí ìyáláyà rẹ̀ tínú rẹ̀ ó dùn. nítorí gbogbo ẹni bá ní bàbá lé kò ní láǹfààní láti gbàṣọ yìí lára bàbá oníbàbá. tí mo bá ti rí pé ẹni yìí ọ̀rọ̀ tó ń sọ yìí pàṣẹ mẹ́sẹ̀gì èpè ló ń ṣẹ́ èébú ló ń bú I log out because you are not intelligent. orí làákàyè ló fi gbẹ́ni tó bú ọ tó ń ṣépè fún ọ ṣubú. kéèyàn bú mi nísìn ibi ọ̀rọ̀ tó sọ ní ti jẹ́ mọ̀ pé o gọ̀. ẹ̀yin lẹ fi ọ̀rọ̀ ẹnu èébú àìlágbèkalẹ̀ ká ṣe bí ẹni tó ẹ̀ṣẹ̀ fagbó tán ká ṣe bí ẹni tó ẹ̀ṣẹ̀ mú kan tán lẹ fi jẹ́ kọ́pọ̀lọpọ̀ máa wo àwọn tí wọ́n agitate bí ẹranko. jẹ́ ẹ sọ àṣírí kan fún ọ kò sẹ́ni tí ó mọ̀ wípé olóṣèlú Nàìjíríà wèrè lọ́pọ̀lọpọ̀ wọn wèrè lọ́pọ̀lọpọ̀ wọn àmọ́ wọ́n tí ó fẹ́ láǹfààní ìwọ tó fẹ́ láǹfààní tó fẹ́ fi ṣe ọ́pṣọ́nà ó wá rí i pé àmúgbó ni ẹ́. ọmọ ìyàwó rẹ̀ òróúnjẹ sè ó wá fẹ́ ìyàwó kejì wá dọ́bùn ṣó òkúkú níwò pé jẹ́ mọ́ lọ jẹ eléyìí bẹ́ẹ̀ kí mọ́ wulẹ̀ tún jẹ oúnjẹ ọ̀bùn kí mọ́ bàa káìsàn. ẹ̀yin lẹ̀ jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó join nation yín go and bring me my power bank. dìdìrín náà tù àtẹ̀pè lẹ fi lọ́pọ̀lọpọ̀ yẹn tó yẹ pé tọ́pọ̀lọpọ̀ bá ti rí pé agitators ní ẹjọ́ ni wọ́n kú epo láwọn àwọn kí ni Yorùbá nation yẹn jáde. ẹ̀yin lẹ̀ jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó gbọ́rọ̀ yín níbi wèrè níbi ká ṣe bí wèrè báńkì bò. nítorí ọ̀pọ̀lọpọ̀ bílíwù pé tó o bá ń ṣépè ẹni tó ṣe ó nípinnu ẹ̀ ẹni tí wọ́n ṣe fún ó nípinnu ẹni tó fetí gbọ́ ó nípinnu ẹ̀. à ń ṣàdúrà kò tí ì gbà èpè lẹ́yìn fi ń wẹra yín lórí social media. èyí jẹ́ rí pé eléyìí ẹranko ni ọ̀pọ̀lọpọ̀ nu yín ká mọ̀ agitator ọmọlọ́la bọ́ ọ bá rí ọkùnrin kan tó fẹ́ fi àbóbìnrin kan wọ́n ní mọ́ ni tó máa ń ṣépè nígbà tí wọ́n fi ṣe Yorùbá nation yẹn. kò jẹ́ káyọ̀ mọ̀ pé yẹn gidi ni ọ́. ayé kan wù ẹ́ wọ́n wù ẹ́ láwòsùnkún wọ́n máa kápẹ́ mi láti UK ó ní táwọn bá fẹ́ rẹ́rìn làwọn ọmọ lọ́wọ́ oṣù àwọn kan mi ò ní dárúkọ wọn ó ní ṣùgbọ́n táwọn bá fẹ́ gbọ́rọ̀ ìjìnlẹ̀ ó lọ́dọ̀ yín làwọn máa ń wá. ìwọ tó ń mú bàbá èèyàn kan jẹ́ ọ gbé bàbá tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ bíbà yìí kí wọ́n máa ṣépè fún. gbogbo ẹ̀yin obìnrin agitators yìí ẹ lọ ṣe jẹ́jẹ́. bọ́ ọ bá wà lókè òkun mọ̀ pé ọjọ́ kan padà wálé. ikú palágẹmọ tí yọlẹ̀ tẹ̀bẹ̀lẹ̀ tà sí ọ̀pọ̀lọ́ tí yan jíjẹra rẹ̀ mọ́lẹ̀. kí la fẹ́ máa bára wa jà sí? kí la fẹ́ máa búra wa sí? kí la fẹ́ máa ṣépè fúnra wa sí? ìwọ wáṣọ òfin èmi wáṣọ àǹkárá àjọ sọ bẹ́nẹ́fìtì tí ń bẹ níbi aṣọ tá a jọ wọ̀ ní. ẹ̀yin lẹ jẹ́ kọ́pọ̀lọpọ̀ wò wá bí ẹranko. ìwà rẹ ìgbọ́rọ̀ kalẹ̀ rẹ láyé fi rí ọ lẹ́ranko. ìṣesí rẹ láyé fi rí ọ lẹ́ranko. It is your character that determines who you are. ìṣesí rẹ láyé fi mọrú èèyàn tó jẹ́. bẹ̀rẹ̀ látọrí ṣọ́yẹ kọ́ríbẹ̀ dára tẹ́ni ọmọlógo ṣàyídì ire ẹ má bu èèyàn mọ́ ẹ má ṣe pé. ohun tó yẹ ká gbámú ni wípé benefit wo ló wà ń bẹ̀. àwọn èèyàn ní yín bí oníjàgídíjàgan ni to tell you the kind truth. ọ̀rọ̀ ọlọ́gbọ̀n ọ̀rọ̀ lóye ni kẹ́ ẹ sọ.
ìmọ̀ ìjìnlẹ̀ ní ká ẹ sọ fáwọn èèyàn. Ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ fáwọn èèyàn ni wọ́n fi mọ̀ pé eléyìí èèyàn ni yàtọ̀ sẹ́ranko. Ẹ̀yin lẹ jẹ́ kọ́pọ̀lọpọ̀ bó ti wù wọ́n tó, bí wọ́n ti gbé gẹ̀gẹ̀ tó, ni wọ́n fi padà rí wa bí aláriwo lásán. Yóò rí bẹ́ẹ̀ nígbà tó ṣe wípé gbogbo àwọn ọba la sọ di igbá àwúyọ́. Ìgbà tá àwọn ọba bú mọ́ àwọn olórí wa, àtìrẹ́ni tó bú bàbá Bàjá kí tó yè nù yín, àtìrẹ́ni tó ti bú Yòó ní tìrí nù yín, àtìrẹ́ni tó ti bú Gbòho rí nù yín. Èsúrú yín ti wá pàdídà ńlájá. Ṣé yẹn jẹ́ kí wọ́n mọ̀ pé onílàákàyè? Àwọn tí ó jẹ́ pé adarí yín ẹ ti ṣe prógámù ẹ ti bú wọn. Fáfàní àti òdodo ọ̀rọ̀ ẹ já lọ ṣe jẹ́jẹ́ ká mọ tá à ń ṣe, ká sì láǹfààní ká mojú ọ̀nà tá a fẹ́ tọ̀. Àkànbí èmi ò láǹfààní kí n pẹ́ lórí ètò. Orí bàbá wa gbàgede ìmọ̀. Béèyàn bá wọlá wípé ìkan jẹun nínú oko kò ní dáko. Béèyàn bá wò pé èèyàn kan bú òun kò ní débi tó fẹ́ dé o. Ẹgbẹ́ tí ẹyin kí lórúkọ ẹ̀ rẹ ṣó ẹ̀kọ́ nínú ẹgbẹ́ sẹ́gbẹ́ kan ẹ máa ṣe tiyín lọ. Èyí tó bá sì mọ̀ wípé ọ̀rọ̀ tí mo sọ ó du ẹnu mi lọ. You also come after me. Tó bá ti wò pé Àkànbí kiri kan come after me. Kọ́ wá jájọ nọ́tọ́ bí owó káyọ̀ wá mẹni tó nílà káì káyọ̀ wá mi àgọ̀. Àgọ̀ lọ́pọ̀lọpọ̀ yín fi da gbogbo nǹkan rú. Casper Media, you are welcome my brother. Àgọ̀ àti òpònú ọ̀rọ̀ lè fi dà kan rú. Ohun tójú ẹlòmíì ò tó ló sọ. Ìgbòho ní ká sọ báyìí. Kí ni Ìgbòho ní ó sọ? Kí ni Ìgbòho ní ó sọ? Èèyàn kan sọ fún mi jò ní wọ́n ní èèyàn kan ó sunkún ìyá ń jẹ́gbò ìyá ń jẹ́gbò ìyàwó ní jẹ́gbò. Ṣé wo mọ̀ pé ẹ̀tẹ́ ni lójú àwọn tí wọ́n gba tiẹ̀? Ó sọ fún ọ pé ìyá ń jẹun. Àsọdùn ọ̀rọ̀ ni, àsọbótì ọ̀rọ̀ ni, ọ̀rọ̀ tí ọ̀dá ni. Ìwọ fẹ́ fi pọ́n lé ni ṣùgbọ́n ìwọ mọ̀ kó fi yẹ̀yẹ́ rẹ̀ ni. Ìyàwó ní jẹ́gbò. Ìyà kan tó ń jẹ́ náà ni free movement pé kò ráyè travel out. Ìyà kankan ò jẹ́. Ìyàwó ní jẹ́. Tó jẹ́ ní orí jẹ́ ni àbí òsúnbi tó dá. Àsìkò tí ìyà ń jẹ́ ti kọjá nítorí ó ti dìlú mọ̀ káàkiri gbogbo ayé. Sẹ́ni tó ti wá dìlú mọ̀ káàkiri gbogbo ayé nìyà ń jẹ. Ayé tí Ìgbòho ń gbé ó bẹ́tà ayé mi lọ́nà mẹ́wàá pẹ̀lú bó ṣe wà bí tó wà o. Kí wá là ń sọ? Ìyà ń jẹ. Ẹ wá sọ kíní ọ̀hún di báárà àwọn èèyàn tí ẹ wá ní wọn wá jẹ́ kí gbogbo ẹni tó wá ní tètè ká jámọ̀ kankan mọ́. Mo forúkọ bèèyàn kan láti lára àwọn nílẹ̀ àwọn oníjì òun aṣọ láti mo lẹ́nu ti kó mi Agitators yìí o. Mo nítorí gbogbo àwọn ẹranko ló pọ̀ jù mẹ́. Ẹni yìí wá ń bẹ̀ mí pé torí Ọlọ́run torí Ọlọ́run. Mo ní tẹ́ bá fi sọ pé ẹ̀ ṣe mọ́lẹ̀ ni. Nítorí wọn àjọ wùyàn. Wọn àjọ wùyàn. Bọ́ọ̀ ní ṣe mú àánú ọkọ̀ pẹ̀lú wèrè. Bọ́ọ̀ wọ́n ṣe máa kọ́ mi pọ̀ mọ́ pò mú. It's unfair. Mi ò fẹ́ lẹ́yìn attack anybody. Ẹ já lọ túnra wa ṣe. Ká agitate pẹ̀lú sùúrù. Orí tí Jehovah witness bá dọ́dọ̀ rẹ.
ibi tó dùdù nínú Bible ni, honey, will you accept Jesus as your Lord and personal Saviour? Jésù ni òtítọ́ àti ìyè. Pẹ́nikẹ́ni tó bá gbà á gbọ́ yóò ní ìyè ayé àìnípẹ̀kun. Ẹ̀rí brọ́dà mi Jésù ní bàbá dáríjì wọ́n torí wọn ò mọ ohun tó ń ṣe. Ṣé wọ́n mọ̀, ṣẹ́yìn mọ̀ wípé nítorí ẹ̀ṣẹ̀ wa ni Jésù ìfẹ̀mí ẹ̀ lélẹ̀? Akànmágbélébú, adéládì ẹ̀gún, ọ̀rọ̀ dúdú yìí ni wọ́n fi bọ́ ọ sọ̀rọ̀ tí wọ́n náà fi wò pé Jésù has tried a lot. Ibẹ̀ gan ni wọ́n náà ti mọ ní òkè tẹ́ bá bọ̀ Sunday lọ́la ẹ gbọ́dọ̀ mi. Ọ̀rọ̀ dúdú kò sí bó ṣe lè attack Jehovah Witness tó. A ní sorry ma, ṣé kí n tún wá lọ́la mà? Bó ṣe bu tó, bó ṣe yẹ kọ́rọ̀ àwa táwọn agitate rí nìyẹn. Ẹni tó fẹ́ wá ṣe wàásù tó ní sọ mí pé ẹjọ́ ẹ̀sìn ẹ̀dá ọ̀gá wá jókòó kíákíá kí n bá yín sọ̀rọ̀ jàre. Kò ní gbọ́ yóò pé wèrè, kí dandan ni kí n gbọ́rù ẹni. Yóò wọ̀ bí wèrè. Ẹ̀yin lẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wá bí wèrè. Ẹ̀yin lẹ sọ wá bí wèrè. Níbi wípé gàràngàràn. Ẹ̀yin lẹ jẹ́ ká yóò sọ wá doníbàárà. Níbi afẹ́ gbowó o, afẹ́ ṣe bá o. Ẹ̀yin lẹ jẹ́ ká yóò sọ wá doníbàárà. Mo sì dúpẹ́ bí wọ́n bá kó níbàárà. Ó dá mi lójú lọ́dọ̀ Ọlọ́run àtàwọn tí wọ́n bá fún yín lówó, wọ́n sọ fún yín pé àkànbí ègbowó. Ìsínú oníbàárà. Àwọn ìyá mi tí wọ́n mọ̀ mí Alájà Kàfá, wọ́n sọ pé mo bá pàkànbí gan kò ní gbé kọ́. I don't call people. Mo láwọn mílíọ̀nìà tó yẹ pé ó yẹ kí n máa pè wọ́n kí n máa re wọ́n jẹ́ ń pè wọ́n. Ìyá mi kan wà lórí ètò nísìn. Àwọn tún bú mi ni pé àkànbí sójà bẹ́ẹ̀ ó ti ẹ̀ béèrè mi. Màá ní mi ò láì kí n máa disturb èèyàn. Because oníkálùkù ló ní bùkátà ẹ̀. Ẹ̀yin lẹ ẹni tó bá fẹ́ fún ọ lọ́wọ́, let it be voluntarily. Owó tí wọ́n ti gbà lọ́dọ̀ ẹlòmíì ó tó tún títí local government mẹ́ta ṣe. Tẹ́lẹ̀ gbà, tọ́hún gbà, títọ̀hún gbà. Àwọn ọ̀hún dà. Ààrá kan tiẹ̀ ṣe. Ẹ̀yin lẹ sọ wá di wèrè. Bẹ́ẹ̀ ló mi máa ra Agitators tó bá ti gbọ́ program báyìí torí kíní kan Yorùbá Nation. Kódà kò tiẹ̀ ní gbọ́. Nítorí ó ti gbọ́ méjì torí pé ọ̀rọ̀ wèrè ló sọ, ọ̀rọ̀ òpònú ló sọ, ó ti rí pé wèrè lílì. Ẹ̀yin lẹ jẹ́ kó yẹ pé kéèyàn gan nídìí owó kó sọ pé a nídìí kan báyìí ó pọ̀jù pé wọ́n tún ti dé àwọn Yorùbá Nation owó náà fi ń gbà. Ẹ̀yin lẹ sọ wá di igbá àwúyọ. Ló fi jẹ́ pé béèyàn bá kọ́mẹ́ǹtì rẹ̀ dandan sórí prógámù mi, màá fún Canva ni. Nítorí mi ò ń tọrọ owó, mi ò ń polówó pé kẹ́ fún mi lówó, mi ò sí ń búyàn, mi ò ń ṣépè. Ìyẹn ò ní kí wọ́n bẹni tó fẹ́ wù ọmọ wù ọ́. Ẹja lọ tàtúnṣe. Gbogbo ọ̀rọ̀ tẹ́ wá ń dà yìí kò sí ibi tẹ́ ń dá sí. Bẹ́ẹ̀ bá bú Tinubu, tẹ́ bú Olúọmọ, tẹ́ bú Ọ̀ọ̀ni Ifẹ̀, kò sẹ́ni tí wọ́n tó bá wá mú kíní yẹn tí wọ́n bá kó pọ̀ báyìí. Èèyàn kan ni wọ́n máa ń dàlú lórí. Sunday Igboho ni wọ́n wá gbé kíní ọ̀hún wá jẹ̀lú lórí pé gbì. Bọ́n bá sì ń wú Igboho, òòrùn àwàtà jẹ́jẹ̀ ya máa dùn wá. Àmọ́ ẹ̀yin lẹ̀ fún wa lọ́rọ̀ sọ. Kìí ṣe pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ ni ò sí. Ṣùgbọ́n ẹ̀yin lẹ lọ ti ọ̀pá bọnú sà. Ìwọ ló lagimọ́ ìyá àyàn lórí. Òun náà wá fọ́gimọ́ ìyá àti bàbá rẹ̀. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ wá dé wọ́n ní kí ló ṣẹlẹ̀. Wọ́n lọ́mọ yín lọ́wọ́ kọ́ lagimọ́ mọ́mì wa lórí. Ìwọ tó o bá jẹ̀gbọ́n rẹ̀ kí ló kù? Ó ti di kó fọgbọ́n ṣe kó ní ẹ̀gbọ́n ẹ má bínú. Ẹ bá ti mọ́ alagimọ́ dádì náà. Ọ̀pọ̀lọpọ̀ ọjà wà tó yẹ pé underground mo ti yanjú ẹ̀.
òpònú ignorance dèdèrè la fi ń ṣètò ẹja lọ jáwọ́ ńbẹ̀ tá a bá nìkan ṣe tá a bá sì níbi tá a lọ Àkànbí a fẹ́ máa fèyí ṣe lọ a ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi a ò nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò à ń lọ àyúwọ̀ báyìí lọ́wọ́ ń yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ẹ̀ tẹ̀nà iṣu atẹnumọ́rọ̀ kì í jóná gbogbo wa la ó délẹ̀ lérí. orí ẹ máa bá mi subscribe sórí YouTube channel mi Mr Wisdom TV. ilé lábọ̀ sí mi ò pẹ́ dábọ̀ ẹ̀yà lélẹ̀. ọ̀bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ètò tí mo ti ṣe bẹ̀ tó kún bẹ̀ bíbà. lótó lọ ní ẹ̀yà lélẹ̀. àtọ̀pọ̀lọpọ̀ informations tó ní láǹfààní tó jẹ́ ká gbọ́. ilé lábọ̀ sí mi ò pẹ́ dábọ̀ ẹ̀yà wálé. orí wàhálà àkọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà látòrí wúmà tó wà ní tó máa ń bú àwọn pásítọ̀ yìí tó tọ́ ní ó gbowó mọ́tò ńgbà kan ibẹ̀ lẹ́tí kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà. àgbàdo tí ó wà lẹ́rù lọ́dúnra rẹ̀ lẹ́fọ̀ọ́ dábọ̀ ẹ̀yà. ẹ bẹ̀rẹ̀ wàhálà níbi pé ẹ mọ̀ jó ní ọba ní o làwọn èèyàn fi wò pé ṣé àwọn eléyìí nọ́mà. dábọ̀ ẹ̀yà wálé. ẹgbẹ́ gbogbo ọba tán ẹ láǹfààní ẹ mọ́ bá sọjọ́ náà ẹ kì í lọ́rùn mọ́lẹ̀. wọ́n lọ sáyé kò ní. ẹ̀gbà tí Ọbásanjọ́ kò lẹ́nu yín díẹ̀ Tinubu ẹ̀túnmọ̀ òun náà ẹ kì í lọ́rùn mọ́lẹ̀. lóní bí ọmọ pa láyọ̀ ọjọ́. Tinubu kò lẹ́nu yín ẹ mú MC ẹ kì òun náà lọ́rùn mọ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní bu. ó sì wájú gbé bàbá kó ní bí ọba. ìgbà tẹ́ ìwádìí kankan búnú wọn mọ́lẹ̀ bá bẹ̀rẹ̀ sí bára yín jà lẹ́ bá ń búra yín. níbo láyé wáyé lọ́gán. ẹni àlọ́. orí ìgbà wo náà lẹ wá ní àtáàkì àwọn olórí yín tá àwọn èèyàn onítìrí ẹ̀jẹ̀ tí àtáàkì wọn ẹ̀jẹ̀ àṣejẹjẹ kalẹ̀ níbi tá a lọ. ẹni àwọn agbọ́jọ́ òkú. orí ìka pawọ́pọ̀ ni wọ́n fi mọ́lé eré irun wọn pawọ́pọ̀ wọn màgìyàn àwọn oyin àwọn pawọ́pọ̀ wọn ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni ẹ̀jẹ̀ àpagbára wa pọ̀ ẹ̀jẹ̀ àpagbára wa pọ̀ ẹ̀jẹ̀ àpamọ̀ pọ̀ ẹ̀jẹ̀ àpèrò pọ̀ kálí débi tá a lọ. gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀dá pàṣẹ ìwálé ọmọ yín fẹ́ pé. orí gbogbo ẹni tọrọ mi bá ta bá nínú ẹ̀yà Agitators ìkìlọ̀ lèyí orí aláǹfààní láti gbàrà wa mọ̀ràn ni kì í ṣe ìbú. mi ẹ̀dá pàṣẹ àjọ sàṣọ yẹ jájọ. bọ́ ọ bá sì rí bí èébú èyí tó bá dùn ọ́ mẹ́ mọ́ bínú dákun bọ́lọ́lùfẹ́ méjì bá wọlé bí wọ́n bá bára wọn sọ̀rọ̀ tí wọ́n rẹ́rìn jáde wọ́n kàn dọ́wọ́ ẹrẹ́kẹ̀ ni àmọ́ tí wọ́n bá láǹfààní tí wọ́n bá bára sọ̀rọ̀ torí kálukú kóró ojú òótọ́ ọ̀rọ̀ ni wọ́n bára wọn sọ. ikú tí polúgbà ẹni owó ńlá. èyí tó bá tabọ́ ń bẹ̀ lọ́tún bẹ̀ ṣe orí arẹ́mọ́jà kan ò sí ajàmọ́ parí ni ò dá orí àwọn àtẹ̀yìn wọn máa láǹfààní wọn bára wọn sòótọ́ ọ̀rọ̀ wípé má fẹ́lẹ̀ sínú èyí wọn ò yọkù mẹ́. èyí tí ò da tá à ń ṣe ni mo ní ká mú kù. Àkànbí wọn ọ̀dẹ́ nìkan yọ sójú gbogbo wa pátá ló bá wí èmi náà rí yìí tí wọn ó tún padà tún gbọ́ tí ó ṣèmí náà láǹfààní. orí ó dàbọ̀ ẹ̀yin bàbá ó dàbọ̀ ẹ̀yin ìyá ó dàbọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n ó dàbọ̀ ẹ̀yin àbúrò orí gbogbo tá a bá ṣe ẹja rántí ọjọ́ àti sùn ẹja rántí ọjọ́ ọ̀la ó dàárọ̀. àwọn bàbá wa tó jágbé.